oore ayọ̀ míì mà tún ti wọlé tọ ìdílé Ìyábọ̀ Òjó ẹkún ayọ̀ ló ń sún. Oore ayọ̀ wo ló wọlé tọ Ìyábọ̀ Òjó? Ẹ mọ̀ pé àwọn Yorùbá ní ẹni ó bá bó níre yọ̀ eré tí ẹ náà yóò tẹ̀ lọ́wọ́ tó náà la fi ń bá òṣèré orí ìtàgé eyín Ìyábọ̀ Òjó à ń bá yọ̀ à ń bá dúpẹ́ lórí oore míì tó tún wọlé tọ ìdílé rẹ̀. Oore wo ló wọlé tọ ìdílé Ìyábọ̀ Òjó tá a fi ń bá yọ̀ tá a fi ń bá dúpẹ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yìn òfin ní jẹ́ wá tẹ̀ subscribe button yìí sórí YouTube channel yìí oṣù bàbà tá a wà yìí kò ní kó wa lọ́mọ lọ kò ní kó wa lẹ́bi lọ kò ní kó wa lára lọ nǹkan ayọ̀ náà la máa rí bára wa ṣe. Gbogbo àwọn ènìyàn ní ẹ ti ń tẹ congratulation látàrí oore míì tó tún wọlé ti Ìyábọ̀ Òjó wá. Ẹ̀yin náà gbogbo yín náà lẹ mọ̀ pé ọmọ Ìyábọ̀ Òjó yìí Priscilla Òjó ọmọ ìlú Tanzania eyín Jùmádì ni ọkọ tó fẹ́ oore míì ló tún ti wá wọlé tó àwọn méjèèjì wá. Oore ńlá ni o. Ẹ̀yin náà ẹ má gbàgbé ẹ lọ sí comment section ẹ tẹ congratulation eyín fún ọmọ Ìyábọ̀ Òjó ọkọ rẹ̀ ni wọ́n mú gẹ́gẹ́ bí ẹni tó máa rá mú jù ní gbogbo Áfíríkà pátá. Ṣe rí i pé kì í ṣe nǹkan tó kéré. Gbogbo àwọn òṣèré pátápátá nílùú Tanzania àti ìlú Nàìjíríà ní ti ń tẹ congratulation yẹ̀yìn náà tẹ congratulation fún Ìyábọ̀ Òjó.